ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti láàlì wọ́n ti sọ̀rọ̀ burúkú sí gómìnà Nurudeen Adémọ́lá Jackson ti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ikú ọ̀gá àgbà sójà lórílẹ̀‐èdè yìí ọ̀gágun Taoreed Abiodun Lágbájá tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé níṣe ni gómìnà Adémọ́lá Adélékè níṣe ló ń fi ikú yọ ọkùnrin náà tó jẹ́ pé lásìkò tí wọ́n ń ṣọ̀fọ̀ ikú ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìní gómìnà ló ń jó ijó ẹlẹ́yà níwájú mayegun ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Masha ẹ̀ńtọ́pẹ̀yàn má sì K1 the ultimate. Ẹ rántí pé lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá ó lé ọ̀gágun Taoreed Abiodun Lágbájá ọmọ bíbí ìlú Ìlóbù ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló mà kú lójijì èyí tí ìròyìn ikú ẹ̀ tó mì gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà títì gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní gómìnà Adémọ́lá Adélékè ló kéde wípé odidi ọjọ́ 3 ni làwọn yóò fi wà nù ìbànújẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn yóò fi ṣọ̀fọ̀ ògo ìpínlẹ̀ Ọ̀ṣun tó kú lójijì náà. Yàtọ̀ sílẹ̀ yìí níṣe ni gómìnà àti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ arábìnrin Níkẹ́ Adélékè ìní wọ́n tún jọ gbéra lọ sí ilé ìyàwó olóògbé Lágbájá ìyún arábìnrin Maria Lágbájá láti bọ́ òun àtàwọn ọmọ méjì tí Lágbájá fi kẹ́dùn láti tó fi sáyé láti bá wọn kẹ́dùn. Ṣùgbọ́n lẹ́yìn eléyìí ilé ẹgbẹ́ òṣèlú APC inú àtẹ̀jáde tó fi síta tí wọ́n fi ránṣẹ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ nípasẹ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ náà yan ọ̀gbẹ́ni Kọ́lá Ọlábísí náà mà jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú gbogbo bí Adélékè bó ṣe ń sọ pé àwọn ń ṣọ̀fọ̀ Lágbájá ẹ̀ wọ́n níṣe ni ó gba ibi ayẹyẹ tí amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ilé òfin ìyún ọ́fíìsì tó ṣẹ̀ṣẹ̀ sí l'Àbújá oníṣe ni gómìnà má gbàbẹ̀ lọ tó sì lọ ń jó ijó níwájú Wàsíù Àyìndé ó ní irú nǹkan báyìí ó tàbùkù ìpínlẹ̀ Ọ̀ṣun wọn la jẹ́ pé ikú Lágbájá kò dùn gómìnà rárá wọn ni nígbà tí àwọn èèyàn tó ń ṣọ̀fọ̀ Lágbájá tó wá jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ní sásìkò náà ló yẹ kí gómìnà lọ máa jó ijó wọ́n lè fi gómìnà ibi ẹni pé kò mọ nǹkan tó ń ṣe àti wípé ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ọ̀rọ̀ tó ṣe kókó kò ká lára bí kò ṣe ijó tí bàbá náà tó ń jó kiri. Kọ́lá Ọlábísí jẹ́ kó di mọ̀ pé ìbànújẹ́ ni ló jẹ́ fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá ọmọ ìlú Ìlóbù àtàwọn ẹbí Lágbájá nígbà tí wọ́n rí gómìnà wọn tó bẹ̀rẹ̀ sí ni máa jó bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jẹ tẹ́tẹ́ bàbá Ìjẹ̀bú tán lásìkò tí wọ́n ń ṣọ̀fọ̀ ògo ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì dé ilé ìfihàn pé gómìnà Adémọ́lá Adélékè kò tó ẹni tó lè darí ìpínlẹ̀ Ọ̀ṣun. Lásìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn yìí tí ẹgbẹ́ òṣèlú APC tán sọ̀rọ̀ burúkú sí gómìnà Adémọ́lá Adélékè gómìnà tàbí ẹgbẹ́ òṣèlú PDP wọn àti ìfún wa lésì lásìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí.